bá wọn jà ẹ jà wọn lógun wọ́n kò zuhum kẹ́ mú wọn lẹ́rú wọ́n zuruhum kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé. Ẹ̀yin ènìyàn wa mo kí wa nílé lóko níbikíbi tí ẹ bá ti ní àǹfààní láti gbọ́ ohùn mi nírọ̀lẹ́ yìí àwọn ohun tá à ń pariwo lé lórí rèé o ẹ wá gbọ́ ohun tí àǹfààní yìí ń sọ lẹ́nu wọ́n ní àwọn mùsùlùmí ni àwọn lẹ́tọ̀ọ́ láti ti ẹnikẹ́ni mọ́lé láti kidnap ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ẹ ṣe ń rí tó ń ṣẹlẹ̀ lénìí nínú Nàìjíríà tí wọ́n ń jíyàn gbé tá à ń sọ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ló ń ṣe bẹ́ẹ̀ táwọn ọmọ mùsùlùmí kan ń sọ pé kì í ṣe mùsùlùmí pé àwọn kìrìsìtẹ́nì ni pé àwọn ló ń jíyàn gbé tó jẹ́ pé tó bá fẹ́ dúnbú èèyàn wọ́n fẹ́ géèyàn lọ́rùn orúkọ Allah ni wọ́n máa pè tí a dẹ̀ ń rí wọn ojúkorojú tí wọ́n ń kírun síbẹ̀síbẹ̀ wọ́n sì ń pe ẹ̀kọ́ ní dúdú fún àwa ọmọ Yorùbá ẹ wá gbọ́ nǹkan tí àfáà ń sọ lẹ́nu Yorùbá ló fi ń sọ̀rọ̀ ṣé ọmọ Yorùbá là á pè lè another video tí ẹ ti wò máa join video yẹn papọ̀ fún wa láti farabalẹ̀ kí ẹ wá popcorn kẹ́ jókòó kẹ́ wo fọ́nrán ìdílẹ̀ ẹ wá ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà o à ń sọ fún yín pé Nàìjíríà wọ́n fẹ́ Islamic Nàìjíríà ni ẹ ń sọ pé irọ́ ni o pé irọ́ ni pé àmọ̀kọ́ tá à ń sọ they applies to Islamic Nàìjíríà láti máa pe Nàìjíríà ní ẹ̀sìn ìlú ẹlẹ́sìn mùsùlùmí nìkan ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ti ń fi àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ti fi ń wé evidence gbogbo wa la lọ Google what is the meaning of evidence ẹni tó ní gbàgbọ́ bẹ́ẹ̀ ni ohun tó mìnì nìyẹn nǹkan tó túmọ̀ sí nìyẹn àwọn aláìnígbàgbọ́ àwọn unfaithful people the group of people unfaithful infidels àwọn tó nígbàgbọ́ àwọn tí ò mọ Ọlọ́run àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ń pera wọn ní àwọn pé àwọn làwọn mọ Ọlọ́run nǹkan tó ń gbé nìyẹn a dẹ̀ ń sọ fún yín wípé ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán ìgan lọ ká tó tẹ̀síwájú lóní ṣókí. ẹ bá wọn jà ẹ jà wọn lógun wọ́n kò zuhum kẹ́ mú wọn lẹ́rú wọ́n zuruhum kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ sédè mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lóko wọn gbọ́dọ̀ lọ ọjà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíta ẹ sédè mọ́ wọn. àwa mùsùlùmí la lẹ́tọ̀ọ́ àti ṣe kèfèrí mọ́lé kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe wa mọ́lé. wakihudu lahum kullu mursadin bí tọ́ bá ti bá wọn ẹ fìdí wọn gúnlẹ̀ síbẹ̀ gbogbo ẹ bá wọn ní bòbá tán fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ̀dì wọn mọ́ bẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ ntọ́lọ́ sọ náà kúrò nínú. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé n tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ìfẹ́yìn o ohun tó yẹ kẹ́ ṣe fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹni tó yẹ kẹ́ àrẹ́sì ẹ̀ tẹ́ ẹ̀ bá àrẹ́sì ẹ̀ òun àrẹ́sì yín. Islamic cleric, popularly known as Jingere, was speaking in a campaign for Tinubu. So he was calling Christians infidel and using different kind of derogatory words. And I saw the Kano State Governor, Abba Yusuf. He was laughing because they are calling Christians infidel. Like he was laughing. I saw him, I smiled. I said, this video is a video that Nigerians must understand. The world need to understand this particular video. Now, there are some key points that this Islamic cleric made. First of all, he said he's one of the people that advocated for Muslim ticket in Nigeria because they want to show the infidels their limits in Nigeria. So he is just trying to tell you that
Muslim ticket is not just politics. It is an agenda. He went further to say that in 2027 that they are going to show Christians their limit in Nigeria. That Muslim ticket have come to stay. And it shows that Muslims outnumbered every other religion in Nigeria. Now, this man is trying to tell you that Muslim ticket will be in Nigeria forever. Now, he made another shocking revelation, because I never knew that Tinubu is contributing to Islamizing America, to turning Christians in America to Muslim. Because he said he will continue to support his political hero, which is Tinubu, that turns to him, that he will only support a government who is contributing to Islamization of Christians in America. So he said a lot of things, and but there are particular short videos that are trending. I made this video earlier. I tried putting the full video there, but I got copyright strike. Okay, so the owner of the video, maybe he don't want people to share it in that platform, but I have to go and use the one Shara reporter use, which is a short clip, but you will still understand, what this man is saying. We are living in a very terrible Nigeria. People don't know about this. You watch an Islamic cleric just declaring that 2027 is a religious war. By saying that Muslim will continue to rule Nigeria, that is pure Islamization. By saying he will only support government that are contributing money for the Islamization of America, it shows you what it is all about. Calling Christians infidels. That particular word he used, that man's supposed to be in jail if another pastor used that particular word to make sentence that Muslims are infidel and governors are there. Imagine if let me use an example now. Ezekiel Dachomo came to Abia State, and Ezekiel Dachomo is campaigning for Peter Obi, for example, and saying that Muslims are infidel, that they are going to show them their limit, and Alexoti is laughing. That is exactly what took place in Kano. The governor was laughing as this man was making all these derogatory statements. But I can't blame them. They are not at fault. Nigerian Christians are at fault. Take a listen. I'll be right back to explain to you the dangers ahead. Ahmad Bola Tinubu, wanda ya daga tutar siyasarsu, ya mata kirari da Muslim. Na ce ina ɗaya daga cikin masu daga tutar musulunci in kira jama'a ku taho mu yi Muslim. Na sani cewa kafirai na jin zafin wannan kalma, to amma ba akwai kiristoci ba akwai yahudawa ba akwai masu bautar magiro ba. Ni musulmi mai wa'azin musulunci da na ce muslim mai na taɓa nasu. Na hana kirishin ya faɗa ne, na hana magiro ya faɗa ne, na hana ɗan tantarbace ya faɗa ne. Amma ni a matsayi na musulmi, muslim, sha'a man sha'a au aba. Amma wani zai ce ai to demokradiya ne, ai akwai suwa ne, ba sa sallah, ba kai ne wakilinsu. To mu muna sallah, muna azumi, kuma demokradiyar kun ce majority carry the vote. Jama'a, gauro da gauruwa, tuzuru da tuzuruwa, Allah ya ba ku abokan zaman tare na aure. Also to come to contest. So people from this particular da suka ce sun fi yawa a Najeriya, ƙarya suke yi. Ba kan Allah taimake mu na ce Muslim ba, mai ragon jini sai ya ce sun fi yawa. Da aka buga, ana taimake mu ka kwantara su da ƙasa, su zo na biyu ma ba su zo ba. Ko su zo? Sai na uku bayan maƙiya su fita. Da haka, ƙuri'a ta musulunci ce. Jama'ar musulmi ta ku fa. Kar wani ya ruɗe ku. Masu miyagun tarihi. Da haka siddan suka zo suka jefa mana bom a masallacin sarki a Kano. Wai su 'yan tafi ne, wai su kiristoci 'yan basaji.
to go da Allah amma mu irin wannan gwamnatin muke so So this is just part of the statement that the man made, and you can see even some foreign supporters of the mission that these people have in Nigeria, and this will expose further to you why all these Sharia advocates like Boko Haram, Dakorawa, ISIS, why they are being protected in Nigeria. It is not just for nothing. It is an agenda. Do you know that a Muslim, he told me that they see Nnamdi Kanu as another militant leader, just the way they see Boko Haram people, that Boko Harams are not enemy of Islam, but they see Nnamdi Kanu as an enemy of Islam. So he made this statement the day Ezekiel Tachomo was questioning why Nnamdi Kanu was taken to Sokoto prison, that it's just like a prize to Sokoto Caliphate. So if you read the history of Sokoto Caliphate very well, you understand that these people are not Nigerian, like they are not from this territory. Usman Dan Fodio came into Nigeria like a visitor, and he started preaching Islam, preaching Sharia, trying to make people to convert. He was going to Agadez. Agadez is a place in Niger now. So he was going to Agadez to learn more about this kind of Islam. So he will come back to Nigeria, be teaching the people. So even the king of Gobie. So these people did not find what Usman Dan Fodio was teaching, like it's not compatible with them. So because of that, they decided to ask him to leave. He did not leave. He refused to leave. So they waged war against him. The war started, Usman Dan Fodio. You know what jihad means. The museum is still in Nigeria. So what I'm saying, you can go to the museum of Usman Dan Fodio, or it is called Museum of Sokoto Caliphate, right? You can go to the museum and learn this history I'm teaching you. You understand? So they started carrying out jihad. So if you fail to accept this teaching in peace, you've got to be killed. You've got to be raised. Because for them, they are saddled with the responsibility of spreading Sharia throughout the whole world. Now, backtrack to what this man said. You see, I used to look at people who talk about the future of Nigeria with one eye. I will look at you with one eye because I see that anyone talking about the future of nígbà tá à ń pariwo tá à ń sọ fún yín wípé àáfàá yìí náà ló sọ kan pé ẹni tó bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí ó ní ìyàtọ̀ wà ń bẹ o, ìyàtọ̀ wà ń bẹ nínú ẹni tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí tẹ́lẹ̀ tó fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀, ó ní ìyàtọ̀ wà ń bẹ sí ẹni tí ò ṣe ẹ̀sìn mùsùlùmí. Ó ní ẹni tó bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí tó bá fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀, òfin wọn ni pé kí wọ́n pa. Ó ní má ṣe lo oògùn ẹ o, má ṣe òun ni oògùn. Gbogbo fídíò yìí là ń kó pamọ́ fún yín o, à ń kó gbogbo fídíò yìí pamọ́ fún yín. Ó ní má ṣe ni oògùn ẹ. Ó ní pé o ṣe ẹ̀sìn mùsùlùmí, o wá ló jẹ nǹkan yó, o wá ló fẹ́ fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀, fákùlù àbí kílẹ̀ tí ń pè é. Ó ní kàn bẹ́ ẹ lọ́rùn dànù ni, kàn fi ẹ bọ Ògún, kàn fi ẹ bọ Allah. Ẹnu mi àgùyà. Ó ní kàn fi ẹ bọ Allah. Ó ní nǹkan tó mìnì nìyẹn. Ṣé ẹgbẹ́ òkùnkùn ní ẹ̀sìn mùsùlùmí ni? Ẹ kúkú wá ṣàlàyé ẹ̀ fún wa. Ṣé ẹgbẹ́ òkùnkùn ní ẹ̀sìn tẹ́ ń ṣe, ẹ̀sìn orí burúkú tẹ́ ń ṣe yìí ni? Èèyàn máa ṣe nǹkan, ó lè ronú pé wàrà kó lóun ṣe mọ́lẹ̀ ni, ó ti lè dọ̀la kó ti lè òkè o, òun ti fẹ́ padà. Ẹni tẹ́ ẹ ti pa ṣé ó fẹ́ yí ọkàn padà. Ibi tí ìyàtọ̀ wà nínú àwọn ẹ̀sìn yìí rèé o. Bá ṣe jẹ́ pé ẹ̀sìn gbogbo ẹ̀sìn wọn náà wọ́n gbé wá fún wa ni, wọ́n fi wá dà wá lọ́pọlọ rú ni, ṣùgbọ́n ìkan ṣẹ́pẹ́ jù kan lọ. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n nígbàgbọ́ wípé èèyàn lè wọ́n nígbàgbọ́ sí ìrònúpìwàdà, pé èèyàn lè ní ìrònúpìwàdà. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì máa ní second chance fún àwọn ènìyàn pé eléyìí ó lè ronúpìwàdà. Ṣùgbọ́n ẹ̀sìn mùsùlùmí no going back ni wọ́n á bẹ́ ẹ lórí dà sílẹ̀ ni, wọ́n á bẹ́ ẹ lọ́rùn dànù ni. Ẹ̀gbọ́n tó ń wí, ẹ wo gbogbo plan tí wọ́n ní pẹ̀lú bàbá Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ máa pariwo muslim chicken, àwọn aláìmọ̀kan. Ibi tó ṣe rí election tó ń bọ̀, ibẹ̀ ló yẹ kí àwọn kìrìsìtẹ́nì, àwọn ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ kan ti yarí kanlẹ̀ pé rárá wọn ò gbà. Ibi tó yẹ tó ń ti yarí kanlẹ̀ rè. Ẹ lọ wo Nàìjíríà. Ẹ wo ìgbà tí kìrìsìtẹ́nì fẹ́ ṣe ìjọba lé Nàìjíríà lórí, wọ́n dojú ìjọba ẹ̀ kodo ni. Àwọn mùsùlùmí wọn nígbà láyé. Nígbà tí Jonathan ṣe president Nàìjíríà, kí ni wọ́n ṣe?
wọ́n kó Boko Haram wá wọ́n fi dà ìjọba ẹ̀rú wọ́n jẹ́ kó rí ṣe wọ́n jẹ́ kó rí ìjọba yẹn ṣe. What are we talking about? A nídìí láti làágùn jìnnà, ẹ̀kọ́ ti fojú mímu hàn, ẹ̀kọ́ ti fojú kí wọ́n jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe gan kan jẹ́ kán rúlu Nàìjíríà kan ká tí wo tí wọ́n wò. Ẹ̀gbọ́n tó wọ́n wí wọ́n ní kẹ́ má gbà wọ́n láì iṣẹ́ Ọ̀ṣun state ni ẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n fẹ́ kó jẹ gọ́vnà ń bẹ̀. Ọ̀ṣun kan àbí state wo ni nílẹ̀ Yorùbá, wọ́n ní kẹ́ jẹ́ káwọn mùsùlùmí kan máa gbàjọba. Ẹ la ojú yín sílẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn tó kù ẹ la ojú yín ẹ là á sílẹ̀ kẹ́ máa wo àwọn mùsùlùmí ẹranko wọ̀nyí kẹ́ máa wò wọ́n níran. Ṣé báwọn ló sọ̀rọ̀ tẹ́ ẹ wo gbogbo ìwé ìròyìn ló gbé news yìí o, wọ́n pe àwọn kìrìsìtẹ́nì wọ́n pè wọ́n ní infidels. Ẹ wo nǹkan tó ń fi qualify wọn, ara àwọn àgbà àfáàdẹ ló sọ lé lẹ́nu. Tó bá jẹ́ pé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan ló sọ̀rọ̀ lẹ́nu ni ẹ gbọ́ nǹkan táwọn mùsùlùmí á máa sọ. Ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì tó bá fẹ́ fèsì fún ọ̀rọ̀ yìí sìn wọ́n lè máa pọ̀ nínú wọn á kọ̀ fèsì pẹ̀lú ọ̀rọ̀ tútù nínú ni wọ́n á fi fèsì sí torí àwọn òun ṣe oníjàgídíjàgan. Èmi ò wá láti wá dìfẹ́ǹdì ẹ̀sìn kan fẹ́ẹ̀sì kan o, torí ẹ̀sìn méjèèjì náà irú òróró òborùn náà ni ó kọ̀ ṣẹpẹ́ jura lọ jẹ́ ká máa sòun tọ́ ọ̀rọ̀. Ẹ má jẹ́ ká torí mo máa ń gbọ́ ńgbà míì táwọn ọmọ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n máa sọ pé kò sí ìyàtọ̀ no mi ò lè bá yín agree pẹ̀lú yẹn pé ìyàtọ̀ ò sí nínú ẹ̀sìn méjèèjì. That is me. Ìyàtọ̀ tó wà nínú ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ìyàtọ̀ yẹn ti gùn jù, ó ti gùn jù. Ẹ sọ bí tí mùsùlùmí ti ń preach àlàáfíà, àwọn kìrìsìtẹ́nì àlàáfíà náà máa preach fún ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n máa preach bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n máa ń jẹ̀yàn wọ́n máa fàtẹ́gùn sí i ni. But àwọn oníjàgídíjà wọn kò sí nǹkan tó fi yàtọ̀ sí bàbá wọn ò yàtọ̀ sí bàbá wọn. Bàbá wọn ànábì ẹlẹ́mìí jàgídíjà kan ni. Oru mú gan ṣá, I'm feeling so heat. So ẹ̀yin ènìyàn ẹ má jẹ́ ká láàgùn jìnnà, ẹ má jẹ́ ká dáàgùn ńlá. Ẹ̀kọ́ ti fojú mi hàn, wọ́n fẹ́ Islamize Nigeria and we will not take this, it will not happen. Ìran mi ò kì í ṣe mùsùlùmí, ìran mi ò kì í ṣe aláwà kùbá àròrí burúkú àlà olóko ẹṣin àlà àbòkú sùn àbí ànábì àbòkú sùn. Ìran mi ò kì í ṣe ìran burúkú wọ̀nyẹn, ìran mi kì í ṣe ìran apànìyàn. Ẹ jẹ́ ká say no to all this rubbish. Ẹ máa wò wọ́n lórí ayélujára wọ́n ń takora wọn gan, wọ́n ń takora. Mo gbọ́ interview kan tí alájà Káwọ́lá tó ṣe tó ń ta sí Akéwùgbà Gold. Mo wò wọ́n gbọ́ra wọn yé, àwọn fúnra ara wọn gbọ́ra wọn yé. Abèlè tà sí, what are we talking about? So ẹ̀yin ènìyàn wa, ohun tá a gbé wá fún wa rèé o, ẹ wo ohun tó ń lọ o, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn àfáà. Wọ́n làwọn ní àṣẹ láti tilẹ̀kùn mọ́ ẹni tó bá kí ń ṣe mùsùlùmí. Àwọn ní ẹ̀tọ́ láti kidnap ẹni tó bá kí ń ṣe ẹ̀sìn mùsùlùmí. Ṣé ọ̀rọ̀ rèé? Ẹ tilẹ̀kùn mọ́ nǹkan tó ń mì ní tẹkùn tó ń sọ yẹn kọ́ o, kì í ṣe lẹ̀kùn o. Wọ́n kàn ń lo lẹ̀kùn as a reference ni o. Wọ́n kàn ń lo lẹ̀kùn ni o, kì í ṣe lẹ̀kùn o. Fáwọn làwọn ní lẹ́tọ̀ọ́ láti tilẹ̀kùn mọ́. Àwọn làwọn lẹ́tọ̀ọ́ láti kidnap ẹni wọ́n sọ, láti gbowó ransom lọ. Bó dẹ̀ ṣe wà nínú àlùkùránì gẹ́lẹ́ náà ni àfáà ṣe sọ̀rọ̀ yìí. Bó ṣe wà nínú àlùkùránì nìyẹn. So ẹ má jẹ́ ká yí ọ̀rọ̀ àlàpà ẹnu, ẹ má jẹ́ ká yí ọ̀rọ̀ ẹnu ànábì padà. Ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ mọ̀ ń tú, ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ ń tú. Nǹkan tí wọ́n kọ sínú ìwé ẹ̀yin ló mọ̀ ń tú. Ó ṣe bó làwọn àgbà àfáà yín ṣe sọ yìí. Abẹ́ mọ ẹni mọ̀ ju àwọn eléyìí lọ. Ẹni mọ̀ ju wọn lọ. Òǹtọ́ lòun sọ lẹ́nu yẹn o. Àwọn tó ń sọ òǹtọ́ nínú eré o. Àwọn tó ń sọ òǹtọ́ àwọn rèé o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ la ojú yín sílẹ̀. Kẹ́ máa gba ọ̀rọ̀ Paul and Peter ní kẹ́ máa sọ kiri. Ẹ má jẹ́ ká mú nǹkan dé. Àwọn Paul and Peter àwọn ló mọ̀ nǹkan tó dé báyìí aláìyá àwọn tó rí wọn ò pé. Ọmọ tí wọ́n jáde ní ọjọ́ kan tí wọ́n bí ní ọjọ́ kan tí kò yẹ kó sí nínú àwọn siblings wọn tó kọ àwọn tó yẹ kó nífẹ̀ẹ́ ara wọn jù nìyẹn. Wọ́n yára wọn orí àwọn méjèèjì ò pé. Ọ̀rọ̀ wọn ni wọ́n fi ta yín kiri lórí social media. Ẹ wo kò ní jù báyìí lọ.